ìlò ti parí kéèsì yẹn tọ́lọ́pàá bá ń ṣe investigation ó láwọn nǹkan tó máa ń rí o àwa gan táwọn àjọ ọlọ́pàá yìí gbogbo nǹkan tó sọ lálẹ́ yìí. ọlọ́pàá ò ṣe mírèkù náà bàbá mi. yes now gbogbo nǹkan tó sọ lálẹ́ yìí ó ti ẹ̀ka ọdún náà ibi tẹ́mi kàn máa parí ọ̀rọ̀ yẹn sí níbi tí màá mi parí ẹ̀ sí pé ọlọ́run kàn fẹ́ lù ẹ̀ láti yọ Làǹdẹ nínú àdánwò dára sí mi ọlọ́run kàn fẹ́ lù ẹ̀. tó bá tiẹ̀ wá rí ìkọ́dù ẹ̀ fọ́pọ̀ ẹ̀ ó save life ẹ̀ ó ṣe láàbù. tó kíní ẹ wá lè má jẹ màámi kíní ẹ lè má jẹ recorded kò ń ṣe recorded. ó lọ sọ fún èèyàn kan ni ó rojọ́ fún èèyàn kan tí ó mọ̀. because owó nǹkan tí dára sí mi mọ̀ jẹ tó mọ̀ jẹ yẹn o kàn fi mú ni ó wá lo Babatee láti fi kó bọ́dì. Làǹdẹ kò nínú ewu. so ẹ kàn fi Babatee kó bọ́dì. yẹ́sà ẹjọ́ nítorí Ọlọ́run yẹ́sà ṣe rí ìpè kan tí mo mọ̀ jẹ òun ni wọ́n fi mú mi lò. ṣe rí bẹ́ẹ̀ ni. ṣó mọ̀ pé o sọ confidently pé o ò mọtí o intentionally ṣe gbogbo tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn ní sọ̀rọ̀ pé o ti sọ lórí live yìí. yes mi sọ pé mi sọ bẹ́ẹ̀ o. bí onígbà tó jókòó lé lẹ́sẹ̀ àtìyàwó lé ṣé kíní yẹn létí màmá ẹ̀. gbogbo nǹkan tó sọ yẹn with confidence definitely o ti. my mom jẹ́ kí n bẹ̀rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ dára. a ní láti tún máa padà mọ̀ jẹ́ ká mọ̀ drive wa padà sẹ́yìn. wọ́n fi pé o fẹ́ Làǹdẹ nítorí pé ó lè kú from any method náà bàbá Làǹdẹ. ibi tí wàá lọ́wọ́ ti wá nìyẹn máa ibi tó ti wá nìyẹn lẹ́yìn kí Làǹdẹ máa lọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá. bẹ́ẹ̀ ni o. gbọ́ ọkàn tàbí lọ fúnra ẹ̀ ní problem kò mọ nǹkan tó ń ṣe ni Ọlọ́run ti kọ́ mi. Làǹdẹ tó bá ń gbọ́ mi Babatee ò jẹ̀bi ọ̀. fún mi ti fẹ́ kú mà. àtọ̀. ẹ máa lọ. okay very good. àtọ̀ màámi so Làǹdẹ ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹni tó fẹ́ fi dàbẹ́ lórí tí dà wá sí fìlà ìsọnù kò tó yẹ kó máa sọ fún ẹni tó mú dàbẹ́ pé sọ́kùn lórí mi. kó lọ sẹ́ẹ̀tì Babatee náà ló lọ bá Làǹdẹ èpè ní Làǹdẹ tó ń ṣiṣẹ́ yẹ mọ̀ ló ń wà fúríọ́sì ló ń sọ̀rọ̀ bàtàbàtà bí mo ṣe ń bá a sọ̀rọ̀ mo ní still náà Adóniláyọ̀ òjẹ̀lú. ayáyé kìlọ̀ fún torí pé Làǹdẹ sì nífẹ̀ẹ́ dára sí mi. àwọn lọ kí àwọn làwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ okó àtòbò. ó dẹ̀ ní pé kò mọ̀ torí pé Làǹdẹ sì nífẹ̀ẹ́ dára sí mi náà. kẹ́ ẹ mọ̀ pé nínú ọ̀rọ̀ tí àwọn méjèèjì gan sọ wọ́n ti sọ pé Babatee fi gbogbo ara gbà àlejò ó ṣe èyí tí pé bá kéèyàn kan ọdún tó bá wọlé ilé wọ́n ti sọ àwọn gan ti sọ fúnra wọn tẹ́lẹ̀ so just like pé set up ni kíni set up ni plan work ni wọ́n kàn fi Babatee kọ́ bọ́dì. mú Làǹdẹ lọ́wọ́ fẹ́ padà sọ̀dọ̀ ìyàwó ẹ̀ ló ṣe ń kọjú sí Babatee. wrong fight ló ń ṣe mo sọ fún yín lọ́sàn-án ìgbà tó mọ̀ pé wrong fight ló ń jà. ká ní pé Làǹdẹ wá sílé àsọ̀rẹ́ ẹ̀ ó dóyàwó ẹ̀ àgbèrè nìyẹn àwọn ọkọ lọba. bẹ́ẹ̀ni àwọn náà dẹ̀ tún introduce the game. ẹgbẹ́ tí àwọn méjì sọ pé at first wọ́n ní Babatee ò fẹ́ ṣe ó ń san owó pé òun ò ṣe pé kí ló ń ṣẹ̀yìn girls ó bá lójijì náà. but màmí Aláṣàbí ẹ jẹ́ kí. Mary God ló bring tútọ̀ díẹ̀ ọ. sọ̀rọ̀ mo fẹ́ chip nǹkan kan yín Babatee. dára sí ni oní Mary God ló bring truth àwọn kìnnì kan kí ló dé tí wọ́n accept as a married woman. ibi tí mo ti ní fault nìyẹn pé mo accept. Babatee mo fẹ́ bring question kan mo fẹ́ throw question kan sí yín ẹ má bínú gbogbo lé pé mo fẹ́ dá wa padà díẹ̀ o but it's just one question nígbà tí wọ́n wá introduce dára sí mi sí yín pé ìyàwó Làǹdẹ ni ẹ wá dáhùn pé so ìwọ lobìnrin tó fẹ́ jẹ́ kó lọ kó sómi níjọ́ kìíní àná. irọ́. shows that you see that video. no irọ́ mi ò sọ bẹ́ẹ̀ o mi mọ̀ rí irọ́ ni. Dami sọ bẹ́ẹ̀ kí ló sọ bẹ́ẹ̀. Mary sọ pé nígbà tí wọ́n sọ pé Babatee yẹn pé wá sọ pé. no ẹ máa gbọ́. pé wọ́n lo frustrate ọkọ ẹ tó fi fẹ́ lọ kó sómi Mary sọ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ mo ní I had a story about the family ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń gist kò ṣe pé wọ́n sọ bóyá mo wò wọ́n sọ fún mi bóyá mo mọ̀ mo kàn ní mo gbọ́ about one in Làǹdẹ was missing so you are the wife ó wà nìyẹn so you understand me mori from anywhere I swear to my living God. ní nǹkan tó bá sọ bẹ́ẹ̀ fún kiri yẹn bẹ́ẹ̀ ní shock. mi mori sẹ́ mo kàn sọ pé mo gbọ́ story yẹn náà but mi ò mọ ìyàwó. Everybody ló gbọ́ story yẹn ní industry náà. ní tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé because tẹ́ bá sọ pé ẹ mọ story yẹn it was on social media everybody saw that at that time. ẹ jẹ́ kí n sọ kankan fún yín ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹ rí pé mi lè áàdì TikTok yín I am not a social media person
whether you like it or not or take it or leave it mi kí ló dé tí mi ò ṣe lè add TikTok yín ẹ rí tẹ bá wo rí TikTok ẹ rí pé. nítorí pé Babatee ò kí wá sí live ni but so I'm not a social media person. but you don't come to life, that's why. ṣẹrẹ ni tó bá mi ṣe kinní tá a fi ń sọ̀rọ̀ yìí ọmọ mi tó bá mi ṣe kinní tá a fi ń sọ̀rọ̀ yìí ó wà níbí báyìí tó ń bá mi. Babatee jẹ́ kí n béèrè nǹkan kan ní ọwọ́ ẹ̀. Yes ma. ọgbọ́n lè lè jẹ́ o number one olókè ń gbàlejò sílé ọgbọ́n tàbí ṣé wọ́n fura sáwọn kan tó ní gorgeous pẹ̀lú pé wọ́n lè lu àwọn girls fún ẹ. Yes kò ń ṣe pé mo fura sáwọn kan mo kàn rí pé conspiracy ni ohun tí mo ṣe rò ó rí pé mi ò expect Mary náà ṣé yín mi ò expect Mary káyipá àti dọ́jọ́ kan síbi kan ni pé ok ìjọba yìí ni àjọ máa pàdé o wá sọ́dọ̀ mi ò expect ẹ̀ all of a sudden ó pè mí all of a sudden ó múyàn wá all of a sudden ó organize truth or dare all of a sudden truth or dare dọ́dọ̀ ẹni tí mo padà mọ̀ tó padà di ìyàwó junior colleague mi all of a sudden ọkọ ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní call me out so conspiracy and set up nìyẹn so I think there are more to it there are some people on the background. ṣẹ́rí mami aláṣàbí mi ò rò pé wọ́n set Babatee up ẹbí mi pé why ṣẹ́rí Dára àti Marigold wọ́n ti problem kan wà láàrin wọn tí wọn ò tí ì sọ tó dẹ̀ jẹ́ pé ó likely kó jọ́rọ̀ ọkùnrin ló fàjà wọn nítorí pé irọ́ wà láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta Babatee. I am not sorry to say and I will quote when you said Dara started the dare truth or dare. mi sọ pé Dara started truth or dare. You said Dara was the one that said. No. It was Marigold. I said. Rewind it, you will hear. Okay. I never said Dara. Bóyá èmi nìkan ni mo gbọ́ gbà yẹn. No, ìsọsẹ mo ní Marigold. Okay, Marigold. I understand. It's not set up. Ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó ti ṣe nǹkan kan Dara ti ṣe nǹkan fún Marigold tó dùn Marigold ló wà wò pé this lóun fẹ́ fi pin ẹ̀ down pé okay ibi lòun máa ti pin ẹ̀ down. ẹ wá mọ̀ nǹkan tí mo fẹ́ béèrè mọ́ ó ṣe wá jẹ́ exactly ó máa padà sórí street tèmi ó ṣe wá jọ́dọ̀ èmi. Babatee ẹ máa gbọ́ nítorí pé wọ́n ti jọ ń ṣe tẹ́lẹ̀. They are in the game together. ẹ lọ kankan tí mo sọ yìí sílẹ̀ yìí ọ̀rọ̀ yìí ṣì máa escalate o Dara ṣì máa sọ̀rọ̀ ju bó ṣe dákẹ́ yìí lọ o. Mary ti sọ̀rọ̀ kan bíbá yín sí tí gbogbo wa ti dì mú ó ní Dara àti ìyá ẹ̀jọ̀ dókò kan náà boyfriend kan náà. aṣílẹ̀yẹ̀ bọ̀ lápò ni o Mary ti sọ bẹ́ẹ̀ o Marigold sọ bẹ́ẹ̀ o wọ́n sì mẹ́yẹ̀ bọ̀ lápò ni o nítorí pé n tó ṣe dọ́dọ̀ tí yín ni pé wọ́n ti ń practice irú ẹ̀ together wọ́n ò rí as anything back. tí get bọ́tẹ́ mi sọ. irọ́ mi ò gbà bẹ́ẹ̀. ṣé o gẹ́gẹ́ bó ṣe sọ olóhùn ò mọ́lé Babatee tẹ́lẹ̀. akọ ní industry náà. tó nìkan ní nínú industry. mo fi dọ́dọ̀ tí wọ́n ṣe lọ sọ́dọ̀ ẹlòmíì. ó fẹ́ invite Babatee as MC fún show tó fẹ́ ṣe. Yes, nǹkan tí Marigold sọ tí Babatee náà dẹ̀ sọ yẹn kó sọ pé ó fẹ́ invite àwọn fún MC. wọ́n ní kò sọ kankan lórí MC mọ̀ nígbà tó débẹ̀. kò wá sọ kankan lórí MC mọ́. but lórí fóònù tó sọ fún wọn nìyẹn bọ̀gbà tó débẹ̀ kò sọ kankan lórí MC mọ́. òun lè ṣe sọ pé kò ń ṣe pé wọ́n ti ṣe lọ́dọ̀ Babatee bọ̀ pàrọ̀ wọn tẹ́lẹ̀ àdóṣe jọ́dọ̀ mi sẹ́ẹ̀ ó ṣe wá jọ́dọ̀ mi ní gbogbo industry. Babatee mọ ìyẹn báyìí. ẹ̀yin lẹ́yìn fall victim ni Babatee. ẹ̀yin lẹ fall. you just fall victim ni obìnrin ètè obìnrin ni you just fall victim. ètò obìnrin nìyẹn. ètò obìnrin nìyẹn. Dara ti sọ bí ó láwọn àwọn òṣèjọ máa ṣe true or dare pẹ̀lú ọkùnrin Dara sọ náà ṣe bóun ló wà lákè. ó sọ bẹ́ẹ̀ ni ó láwọn òṣèjọ máa ṣe true or dare pẹ̀lú ọkùnrin. tọkùnrin bá pọ̀ sí jù náà ti máa ń lò ó ní Marigold ti máa ń bẹ̀rẹ̀ ọ́. ó láwọn òṣèjọ máa ṣe true or dare you just fall the victim ni. mo ti gbọ́ mọ. ẹ̀yin lẹ kàn fọ́ sí kí ni. Babatee creator fún ọjà kí Babatee kò lọ tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. àgbàdo náà méjì creator fi lé wọn síta. kí lẹ wí. wọn correct. orí pàgbà náà ni wọn kọ sí lówó wọn mọ bóyá òbúrò kan ní kó kọ́kọ́ lọ́rọ̀ tí wàá kó ṣe gbogbo ẹ. mọ́mì ẹ mọ̀ pé mo ti wọ already obìnrin dẹ̀ delicate gan tí n bá lọ bí ṣe ti rí wọn yẹn póun nìyẹn tí n bá lọ ní kí n lọ lo agbára ọkùnrin kan kí n máa pariwo wọ́n bá lọ twist story sí nǹkan mi nǹkan. irọ́ àti pé màmí aláṣàbí kí ló fà tó kó ẹ fi le. màmí aláṣàbí ta ló máa rẹ́sẹ̀ wèrè tí ò ní bù Babatee single man ni Babatee ṣiṣẹ́ ti pẹ́
ìgbà tí ìṣèpá rẹ̀ yẹn kúkú ó dẹ̀ lọ́mọ tó gbé tẹ̀lé fún. lọ owó lóko ẹ̀ ò ní wọn tàbí wọn ti sọ èmi ò ní dẹ́yìn lóhùn èmi ò ní dẹ́yìn lóhùn. ẹran tọkọ pa ni. tí bá gba yín mú bẹ́ẹ̀ rí. èmi kọ́. Babatee ti ṣaṣẹ́ ti pẹ́ máa dé London kẹtùrí mi gbámú. Babatee ti ṣiṣẹ́ ti pẹ́. pé Babatee pé sẹ́ndì pizza o sẹ́ndì kí ni wọ́n fẹ́ fi gba owó lọ́wọ́ ẹ̀ níbi yàgbà tó no mọ́mí no mi rò pé intention yẹn ni wọ́n kàn ń tí àǹtí yẹn sọ yẹn mi rò pé wọ́n kàn fẹ́ ní fún you understand. wọ́n ti ń ṣe é tè pẹ̀lú àwọn ẹlòmíì tẹ́lẹ̀. àwọn ọ̀dọ́ méjèèjì ṣe ń ṣe ni. wọ́n ti Dára ò jiyàn ṣebí Dára sọ ń bíbà yìí sí. Dára sọ bẹ́ẹ̀ ó máa ń ṣe túrọ̀ díẹ̀. ó dà pé Dára ó lo fọ ẹsẹ̀ pé Dára she's on drug. bí ó lo vulnerability ẹ̀ bí Babatee ṣe sọ ó ní Dára ò sọ nǹkan kan wà tó wà ń bẹ̀. Ọlọ́run ní tútọ̀ díẹ̀ kò ń ṣe pé kò mọ kò rí ní ọgbọ́n mi mọ since tó láwọn ti jọ ń ṣe ẹmọ mi o ìyẹn tí ẹ̀kọ́ ni tèmi gangan tó wà ń bẹ̀ lèmi bẹ̀rẹ̀ màmá ẹjọ́ tó lọ ẹ bá mi bẹ everybody o ẹjọ́ o mi ò dóyà mọ́. Babatee ìgbà tẹ́ mọ̀ pé ẹ̀ṣẹ̀ dọ́jì pálá yín yẹn wá pọ̀ ní àwọn ìtàrí pálá yẹn pọ̀ nígbà tẹ́ mọ̀ pé ṣe dọ́jì. ẹ máa gbọ́ irọ́ ẹ máa gbọ́. ẹ ṣe mọ̀ pé tó ṣe yẹ ó bo àṣírí báyìí ó mẹ́nu ni. no ẹ máa gbọ́ aunty ṣáǹtì yẹn dá mi lóhùn. máa sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó bàjẹ́ sọ̀rọ̀ Babatee gbogbo wa là ń gbọ́. okay ṣẹ́rí secrecy about when a woman and a man when they have anything together it is very very important. a lè rò pé nǹkan kékeré ni kò sí nǹkan tẹ́ lè ṣe fún mi láyé ìtẹ́mi àti bá ní nǹkan mi ní táṣìírí yín láyé. bó ṣe yẹ nǹkan tó fẹ́ mọ bó ṣe dọ́wọ́ Làǹdẹ. ẹ máa gbọ́ máa explain fún yín mo mọ̀ pé everybody ló ń gbọ́. Sherry Babatee slept with Làǹdẹ's wife no. Babatee slept with Dara yes. But if I had to defend it, like I did not sleep with Làǹdẹ's wife so because I did not know Làǹdẹ's wife. The person that was presented to me was Dara, the content creator. So, and in my brain, I cannot change my brain. So, whoever that I had truth or dare with was Dara. So, Làǹdẹ don't call me out. It is not Làǹdẹ's wife that I slept with. It was Dara. Me ever ní nǹkan kan pẹ̀lú Làǹdẹ's wife. It was Dara. So, they gbádùn ẹ̀ pẹ̀lú Dara. ẹ lọ béèrè ní London àbí dọ́gbé. Màmí ẹ bá pe Babatee lẹ́nu. yóò bá ya ẹ. Babatee. ẹjọ ẹ bá mi bẹ̀ everybody o it was an accident o. So gbogbo ọmọ Nàìjíríà the fact now is that Babatee ó bọ̀ pé ìyàwó Làǹdẹ. wọ́n máa sọ òyìnbó àyèdè ọgbọ̀n máa sọ òyìnbó. No Babatee máa ṣe video to that now. Yes I will. Làǹdẹ ọ̀rẹ́ mi náà. Drop a video to that and explain yourself. Jerry Làǹdẹ ò lè fìyàwó ẹ̀ lé if not so àwọn tó dóyàwó ẹ̀ kò sí tó kàn àlẹ́ ó gbé aṣẹ́wó sílé Ọlọ́run dẹ̀ fẹ́ yọ gbọ́dọ̀ yẹn òkè wọ́n ló sọ pé òkè ń jẹ adìyẹ ó sadìyẹ fún ẹ ó ti fẹ́ pa ẹ́ ti pẹ́. ó fún wọ̀jẹ nìyẹn. ọ̀rẹ́ mi ti jẹ́ wọ́n. ó kọ́lé náà bóyá ó fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ jogún lépẹ̀lẹ̀ bí ẹ. Ọlọ́run fi Babatee tú àṣírí ìyàwó ẹ̀ bí mo ṣe sọ fún ẹ bọ̀ tó o fẹ́ ní sùúrù ìyàwó ẹ̀ Làǹdẹ ní sàǹpa ó Làǹdẹ àwọn ọmọ mi ẹ má sọ bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ àwọn. mi mọ̀ rí ṣé mo wá máa parọ́ ni ẹni tí mi ò mọ̀ rí. Location tí mo wà lọ́jọ́ ó dùn mí fẹ́ béèrè reason tí ó fi jọ́ ọ̀rẹ́ mi ó kí ìsìnmọ́ náà ọ̀rẹ́ mi tó wá romantic. Àyìndé ohun tí mo tún rò ni pé ó dà pé Mary Gold ti mọ̀ pé mi ò mọ̀ rí. ó dà bẹ́ẹ̀. Confirm. tó máa ṣẹlẹ̀ yẹn tó ní ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ní ìyàwó ní Dára ti sọ fún mi tẹ́lẹ̀ ó jẹ́ pé yàtọ̀ ti gbé Dára káàkiri torí ọkọ sọ pé 20 people nínú Nollywood ló ti bá a sùn ó wá wò pé ta ló tún kù tí yóò mọ̀ yes. So nǹkan tí mo rí nìyẹn because tó bá mọ̀ pé mo mọ̀ rí kò ní mú wá ó ti plan ẹ̀ òun náà ló plan ẹ̀ jàre because ó sọ fún mi pé òun mú lọ. Babatee ẹmọrísì tẹ́mi ṣe gbàgbó plan kìíní ó nígbà táwọn dọ́dọ̀ yìí pé òun pẹ̀lú driver àwọn jáde àwọn lọ ra nǹkan àwọn fi Dára sílẹ̀ ṣé bẹ́ẹ̀ ni sà. Yes na nǹkan tó sọ yẹn náà. But wọ́n sọ pé wà á ti Dára ẹ lọ ra gbóná. No ọtí ìgbà tó ń lọ rọtí ọ̀tọ̀ nígbà tèmi lọ ra smoke ẹ yé pé báyẹn lórí ẹ̀ la wà
ẹ bẹ̀rẹ̀ nìyẹn ẹ bẹ̀rẹ̀ tí nìyẹn kan máa ẹ sọ ẹ. No ẹ máa gbọ́ òun àti yẹn lọ ra ọtí so èmi ni mo lọ ra